lóòótọ́ ìkan wa ló jẹ́ president Nàìjíríà ṣùgbọ́n náà wà láàrin ogun l'Àbújá ogun yípo ẹgbọ́n ọ̀tí Dokubo sọ ó bá jẹ́ ó bá mú ó gbé Ghana must go ẹgbọ́n kan tó sọ fún president ó ní kò léèyàn lẹ́yìn o Yorùbá tó sọ ó lè wá gbàgbé wípé ọmọ ní ohun burú títí lábùkẹ́ orí tó sọ̀rọ̀ ẹni tó jẹ́ ṣùgbọ́n àwọn ọmọ àwọn ọ̀rọ̀ ilé Yorùbá a rí pé ìbàdẹ́ bá gbógun ti ẹni tó wà bẹ́ẹ̀ tó jẹ́ Yorùbá kò yí padà àti ọ̀tá ẹ̀ má di ọ̀rẹ́ ìkíákíá Yorùbá máa ń gbàgbé differences tó wà láàrin wọn why react to issues àwọn gbólóhùn mẹ́ta ni Yorùbá máa bẹ́ẹ̀ sọ ìgbà ẹni wà mọ́ pé ọmọ ẹni kìí ṣe ìlú ẹ̀bẹ̀rẹ̀ wọ́n ní kò wẹ́pẹ́ tí wọ́n bá nílé èèyàn níta ìdè lọ sábọ̀ pàtó ẹgbẹ́ ẹ̀gbọ́n wa náà àwọn tó yẹ kó fi ṣọ̀rẹ́ olùbárà àtàṣọ ṣọ̀rẹ́ kò mọ̀ pé kò sí kan tó dàbí alájọbí ọ̀rẹ́ information mo ti kọ́ lẹ́tà sí o president o lẹ́tà sí o ti congratulate o fún olúborí ní Supreme Court a lè rí àwọn kankan tó ń ṣe bó tẹ̀yẹ pé economy ò tí balance ó fi wá hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ ní Nàìjíríà àríyàn o mo rí ẹnìkan tó kọ kọ́nù nǹkan wọ́n ní ilẹ̀ Yorùbá ló kó àkọ́kọ́ pàtẹ́yìn ọwọ́ àtàláìsẹ̀ Professor Ààrẹ ló sẹ́jẹ̀ sí Yorùbá ò jẹ́ EFCC rí sọ́wọ́n sọ pé Hausa nìkan ní kó máa jẹ EFCC ṣe àgbàní ó lè fún Yorùbá lọ́tẹ̀ náà èyí náà ẹ̀wà jẹ́ tó bá ò jẹ́ kọ́sítọ̀mù rí ó lè sọ pé lọ́tẹ̀ yìí ó kí Yorùbá náà tẹ̀ tẹ́sí kọ́sítọ̀mù díẹ̀ 90% àwọn tó ti wà ní control of custom Hausa ni wọ́n Yorùbá ò jẹ́ immigration rí obìnrin tó tẹ̀ fẹ́ lọ orí mọ́ tẹ̀ pa ìwọ náà jẹ́ díẹ̀ ó wá lórí tí wá sẹ̀ wá pa gbogbo ẹ̀ fún alọ́rọ̀ sọ nígbà tó bá bẹ̀ kò tí fún alọ́rọ̀ sọ pàápàá so and the matter of appointment yẹn náà gan even in ministerial appointment is balance lè lọ́wọ́ tó wá lọ́dún mẹ́jọ bẹ̀rẹ̀ tó wà nílé wo nígbà tí Buhari ṣe tàwọn èèyàn ẹ̀ orílẹ̀ wọ̀n gbogbo Nàìjíríà ò láì di Buhari mọ́ Buhari rílẹ̀ wọ̀n nígbà tí Babangida ṣe ọdún mẹ́jọ ẹ̀ orílẹ̀ wọ̀n sí mi náà òun náà ti rò pé jẹ́ kí n ṣe tèèyàn mi díẹ̀ kì í rílẹ̀ wọ̀n. Somebody to listen, Jonathan ṣe tàwọn Niger Delta àti Igbo orílẹ̀ wọ̀. Ó náà wá wò àwòdílẹ̀ ní ẹ̀jẹ̀jẹ̀ mi náà ṣe tàwọn èèyàn mi díẹ̀ ìrìnlẹ̀ wọ̀. Òṣìṣẹ́ tó kúkọ́ bọ́ bá lè ṣe wájẹ̀ jẹ́ kí inú wáyọ́. Ó ga àti ìrìnàjókòó. Kò lè gbọ́ fìdífìdí pé ọmọ ẹ̀ lágídí ó yẹ kó ti kọ lẹ́tà kò bá rí. Bá sọ àwọn ọmọ tá à ń ṣe tá a fi ń dáàbò bò lẹ́yìn Yorùbá yín lẹ́tí máa lọ rìpọ́ọ̀tù wá fáwọn ọ̀tá. Wọ́n ní ìkùlé lọ̀tá wà. Ó ti di mọ̀síkùn báwọn bàbá wa ṣe ń ṣe láyé ìgbà yẹn. Tí bá sọ ọkọ tí mo ń ṣe, níbo tí Yorùbá tí pẹ́sidẹ̀ntì kan tó jẹ́ Yorùbá tó bá gbọ́ ọkọ tí mo ń ṣe. Àyà ọlọ́ dárí ìwò ẹjẹ́ ẹlọ́ ṣe kọ́kọ́ wọlé. Ṣé mo fẹ́ sọ ọkọ̀ ẹ̀ fún ní? Tí mo ọ̀gbọ́n fẹ́ àfẹ́ẹ̀tì ilẹ̀ Yorùbá tó lè àfẹ́ẹ̀tì ẹ̀. Iṣẹ́ tọ́lọ́ ọ̀rọ̀ mi nìyẹn. Wọ́n á ní o gbọ́dọ̀ ṣe nì. Ó gbó oyè tí ilẹ̀ Yorùbá fún ẹni Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀fìnlẹ̀ Yorùbá. Wọ́n á
wo tí wọ́n máa ṣe é. Àwọn ọmọ tí mo sọ ètò tó bí more than 50 tó lè àwọn lẹ́kún tí màá lè ṣe tó máa parẹ́. Ìmọ̀ mo sọ ní tàbàbà mi ò sọ fẹ́ sísì mi. Ó lè bá sọ̀rọ̀ bí màá tó máa fi wáwọ́ lẹ́nu wò pọ̀ tó ní nǹkan bí ìdìbò ṣe lábẹ́ mi. Iṣẹ́ ọwọ́ mi kó dáa mi lẹ́jọ́. Bọ́ọ̀bà tí sọ̀rọ̀ sọ ni, ó ní ọ̀pọ̀ ẹ̀dá wo ló lè ṣàdúrà yẹn. Wọ́n ní kí n ṣe lọ́kọ́ ńlá kan, ọ̀rọ̀ yóò tí ìjọsìn mẹ́ta lọ omi jẹ̀ pọ̀ lójú mi. Owó tó lẹ̀ ní kí n ná, owó tí mo fẹ́ ná pọ̀ sí. Wọ́n lẹ̀ ní kí n ṣe fún àwọn tó ti wà nínú agbára. Tí wọ́n tẹ̀ fẹ́ mọ̀ káàrẹ̀ ọ̀nà kàkà omi jẹ́ pọ̀ lójú mi pé wọ́n tẹ̀ lómi gbọ́dọ̀ ṣe within 3 days. Owó tọ́lẹ̀ ní kí wọ́n lọ bí 300 to 350,000 naira. Kì í ṣe pé owó yẹn èmi ọ̀rọ̀ kọ́mẹ́sì sàdáwò jẹ́ ọ̀pọ̀ lójú mi. Ọ̀dọ̀ omi jẹ́ tó ń jáde lójú mi ní pé àwọn tó ẹ́ pé wọ́n ń dàbí láàrùn létí ń ti gbà yìí. Wọ́n lè jọ tọ́tọ́tọ́ wọn bọ́dà ṣe ọjọ́ mẹ́ta àìjẹ́ bẹ́ẹ̀ kọ́ bí àṣẹ. Mo láti ṣe o. Mélòó. Ìlànà lọ pé kíní kan ìlú kan ló ń dárúkọ. Mo yẹ tó wà nílẹ̀ Yorùbá tó wà kò tẹ́tẹ́ mi. Ilẹ̀ Yorùbá ò lè kò sí bí Amẹ́ríkà bóyá tóbi tó. There is some pocket of security threat in some states in America. Wọ́n wà níbi kan kì í ṣe pé kó máa wá háìpù ẹ̀. Máa threaten ọ̀tọ̀ lè ṣe. That's not the warrior. The warrior don't talk too much. If you want to shoot, you shoot. Don't threaten your enemy. When you threaten your enemy, don't take action, you become badable. You become losers. Another challenge you, another challenge you, another challenge you. What is it challenge you? Another challenge you, another challenge you, another challenge you. What is it challenge you? Another challenge you, another challenge you. Ààrẹ TV. Ààrẹ TV. Ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye.